Ó ga o, sẹ́yìn náà ti gbọ́ àṣírí ńlá tí Tope Alabi tú nípa bàbá àkọ́bí ọmọ rẹ̀ tó ṣe ìgbéyàwó nínú oṣù kẹta ọdún tá a wà yìí. Èyí lohun tó sọ. Ó mà ṣe o, Sunkanmi Omobolanle sọ̀rọ̀ lórí àbúrò rẹ̀ fún ìgbà àkọ́kọ́. Ìyẹn Ayomikun tó jẹ́ ọmọ ọ̀kan ṣoṣo tí Péjú Ògúnmọ́lá bí tó jáde láyé láìpẹ́ yìí. Èyí lohun tó sọ. Èmi kọ́ ni mo kú o, ẹ yé èrò kúrò mí. Ìyá Ìbejì ọmọ Aráyé lè figbe ta lẹ́yìn tí àwọn èèyàn ṣe ìdárò rẹ̀ tí wọ́n lóun ló kú dípò ìyálé ọkọ tó jáde láyé láìpẹ́ yìí. Ẹ farabalẹ̀ kẹ wá nǹkan fìdílé kẹ gbọ́ àkójọpọ̀ ìròyìn yìí lẹ́kùnrẹ́rẹ́. Ó ga o, sẹ́yìn náà ti gbọ́ àṣírí ńlá tí Tope Alabi tú nípa bàbá àkọ́bí ọmọ rẹ̀ tó ṣe ìgbéyàwó nínú oṣù kẹta ọdún tá a wà yìí. Èyí lohun tó sọ. Látìgbà tí Ayomikun ọmọ tí Tope Alabi bí fún ọ̀gbẹ́ni Máyégún Adéoyè ti ṣe ìgbéyàwó nínú oṣù kẹta ọdún tá a wà yìí, àwọn èèyàn ti ń retí kí gbajúmọ̀ olórin ẹ̀mí ilẹ̀ wa ní ajínrere Tope Alabi sọ̀rọ̀ lórí bàbá ọmọ rẹ̀ yìí, pàápàá jùlọ lórí ìdí tí kò fi gbà á láàyè láti ṣe ojúṣe rẹ̀ tàbí jókòó gẹ́gẹ́ bí bàbá ìyàwó lọ́jọ́ ìgbéyàwó ọmọ rẹ̀ yìí, tó sì jẹ́ pé ọkọ tí Tope ń fẹ́ báyìí ìyẹn ọ̀gbẹ́ni Tope Alabi ló dúró gẹ́gẹ́ bí bàbá fún Ayomikun lọ́jọ́ ìgbéyàwó rẹ̀. Ṣùgbọ́n tí obìnrin olórin ẹ̀mí tí wọ́n tún máa ń pè ní agbọ́ ti Jésù yìí kò sọ nǹkan kan lórí ọ̀rọ̀ yìí, bẹ́ẹ̀ ni kò fèsì rárá. Ṣùgbọ́n ní báyìí o, Tope Alabi ti jáde tó sì ti túṣu désàlẹ̀ kòkò lórí ọ̀rọ̀ yìí. Kódà gbogbo ohun tó ṣókùnkùn sí ọ̀pọ̀ èèyàn lórí ọ̀rọ̀ ìbáṣepọ̀ òun àti bàbá àkọ́bí ọmọ rẹ̀ yìí ló tan ìmọ́lẹ̀ sí. Fúnra ara obìnrin olórin táyé ń fẹ́ yìí ló ṣe àwọn àlàyé yìí nínú fídíò kan tó gbé jáde nígbà tó ń ṣe ètò ìdúpẹ́ ọlọ́jọ́ mẹ́tàdínlọ́gbọ̀n fún ọjọ́ ìbí ọdún márùndínlọ́gọ́ta rẹ̀. Tope Alabi bẹ̀rẹ̀ ètò ìdúpẹ́ olójoojúmọ́ láti ọjọ́ kìíní oṣù kẹwàá tá a wà yìí láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó sì ń sọ àwọn ìrírí àti àwọn ìdojúkọ tó ti ní sẹ́yìn. Níbẹ̀ ló ti mẹ́nu lé ọ̀rọ̀ ohun tójú rẹ̀ rí lọ́wọ́ ọkùnrin tó bí àkọ́bí ọmọ rẹ̀ yìí fún. Nígbà tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀, Tope ní òun ní àwọn ìpèníjà lọ́wọ́ àwọn ọkùnrin nítorí pé tóun bá fẹ́ eléyìí lónìí níṣe ló máa já òun jù sílẹ̀ lọ́la, ní tóun bá sì fẹ́ òmíì lọ́la, ní kété tí wọ́n bá ti lọ gbàdúrà sí ìbáṣepọ̀ náà níṣe ni wọ́n tún máa já òun sílẹ̀ náà ni. Bẹ́ẹ̀ ló mẹ́nu lé bó ṣe pàdé ọkùnrin tó bímọ fún náà àti bó ṣe di ẹni tó ń kó lọ sílé rẹ̀ nítorí pé ó rò pé òun ti rí ọkọ tó máa bá òun kalẹ̀, ṣùgbọ́n Tope ní ọ̀tọ̀ ni ohun tóun lérò, ọ̀tọ̀ ni ohun tóun bá pàdé nínú àjọṣepọ̀ náà. Ó ní ọkùnrin tó jẹ́ alágbàtà fíìmù yìí fìyà jẹ òun débi pé ó kọjá àfẹnusọ. Tope ní oyún bàjẹ́ mọ́ òun lára, bẹ́ẹ̀ ló sọ̀rọ̀ lórí bóun ṣe lóyún míì lẹ́yìn oṣù kejì títà àkọ́kọ́ bàjẹ́. Ní ọkùnrin yìí kò sì yà sí òun títí tó fi di pé òun kó ẹrù òun jáde tóun sì lọ sílé àwọn òbí òun. Ó ní ìyà tí òun jẹ nílé ọkùnrin yìí pọ̀, kódà ó kọjá àfaradà. Bákan náà ló ṣàlàyé pé kì í ṣe pé ọmọkùnrin yìí fẹ́ òun ní sùlọ́kà nígbà náà o. Ó ní kò tiẹ̀ mú àwọn mọ̀lẹ́bí rẹ̀ wá sílé àwọn débi pé wọ́n máa sanwó orí. Nínú ọ̀rọ̀ rẹ̀, Tope Alabi ní, nígbà tí mo pàdé arákùnrin kan nípasẹ̀ ọ̀gá mi mọ́ ibi tí mo ti ń ṣiṣẹ́, ó ní òun máa fẹ́ mi, òun máa tọ́jú mi. Mo ní bẹ́ẹ̀ ṣe máa ń sọ nìyẹn, ṣùgbọ́n wọ́n ní tàwọn yàtọ̀. Báyìí ni mo ṣe kó lọ sílé rẹ̀. Ṣùgbọ́n nígbà táwọn òbí mi ń yọ mí lẹ́nu pé ọkùnrin tí mo kó lọ sílé rẹ̀ yìí ṣé kò ní wá tọrọ mi ni. Kò jọ bí ipá, kò jọ bí ẹ̀bẹ̀ ló fi wá sílé wa. Òun àti àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jọ ń ṣiṣẹ́ ni o, kì í ṣe àwọn mọ̀lẹ́bí rẹ̀ o. Wọ́n wá sílé wa lóòótọ́, ṣùgbọ́n bàbá mi ní a ti rí ẹ̀yin ọ̀rẹ́ àti ọkọ tó fẹ́ fẹ́ ìyàwó. Ṣùgbọ́n àwọn òbí rẹ̀ ń kọ́. Lọ mú àwọn òbí rẹ̀ wá ká mọ̀ wọ́n ló bá ní hò. Àfi tí hò yẹn bá máa jẹ́ lọ́la ló kù o. Ṣùgbọ́n mo dúpẹ́ pé ẹlòmíì jẹ́ bàbá mi ní hò. Mi ò sì nílò hò tiẹ̀ mọ́. Ọkùnrin tí mo kọ́kọ́ fẹ́ yìí fìyà jẹ mí gidigidi, ojú mi rí ṣégè nínú ilé rẹ̀. Ọ̀rọ̀ mi wá dàbí ẹni tó sá fún omi tó wá lọ kó sínú iná. Òun ni mo lóyún àkọ́kọ́ mi fún, ṣùgbọ́n oyún náà dà mí láàmú, kódà ó yọ mí lẹ́nu gidigidi. Fún bí odidi ọdún kan àti oṣù kan ni oyún náà fi wà nínú mi. Ó tó wá di pé dókítà fọ̀ dànù. Lẹ́yìn oṣù méjì tí oyún yìí bàjẹ́ ni mo tún lóyún mi. Mo nílò láti kó lọ sílé àwọn òbí mi lẹ́yìn tí mo lóyún yìí kí wọ́n lè bá ráyè tọ́jú mi. Pé pàápàá jùlọ kí ohun tó ṣẹlẹ̀ sí mi lákọ̀ọ́kọ́ má tún padà ṣẹlẹ̀ sí mi. Ṣùgbọ́n ọmọkùnrin yìí kò bẹ̀ mí wò ní gbogbo ìgbà tí mo fi lóyún fún odidi oṣù méje. Wọ́n tún ránṣẹ́ sí kò tún wá, bó tilẹ̀ jẹ́ pé ó mọ̀ pé ara mi kò yá. Kódà lẹ́yìn ìgbà tí mo bímọ tán, àwa láṣẹ̀ṣẹ̀ gbé ọmọ yìí lọ fún un kó wá sọ ọ́ lórúkọ. Àṣé ọkùnrin tí mo bímọ fún yìí ti ní ẹnìkan tó fẹ́ fẹ́, tí wọ́n sì ti ṣe ìlérí fúnra wọn láti gbé ara wọn ní ìyàwó. Wọ́n sì ti ṣe ìlérí fún pé kò sí obìnrin tó lè gba iwájú òun kọjá tí òun máa gbé sílé tó kọjá obìnrin yìí. Kí ló wá dé tí kò wá gbé sílé tó wá gbé èmi sílé tó ń fìyà jẹ mí? Ṣùgbọ́n nítorí pé ó mọ̀ pé mi ò mọ nǹkan kan, bẹ́ẹ̀ ni mo tún máa ń tètè gba ohun téèyàn bá sọ fún mi gbọ́. Èyí gan ló fi rí mi mú, ṣùgbọ́n mo dúpẹ́ pé mo tètè jáde kúrò nínú àjọṣepọ̀ náà. Pàápàá jùlọ nígbà tí ìyà náà pọ̀ tí mo sì rí pé kò fẹ́ràn mi rárá. Ìyáàfin Alabi tẹ̀síwájú pé nínú gbogbo ìlàkọjá yìí Ọlọ́run tún ayé òun ṣe. Ó sì sọ ọ̀rọ̀ òun di ẹ̀rí fún gbogbo àwọn tó rò pé ohun rere kan kò lè jáde látinú ayé òun mọ́. Jíhìnrere Tope Alabi wá gba àwọn obìnrin ní ìyànjú pé síwájú
kò bá ṣe é lọ kí wọ́n má rò lẹ́ẹ̀mejì kí wọ́n tó padà sẹ́yìn. Ní kí àwọn obìnrin padà sílé bàbá wọn tí wọ́n bá bá ara wọn nínú àjọṣepọ̀ tí kò mú àlàáfíà wá. Ó ló sàn kí obìnrin jókòó sílé bàbá rẹ̀ bí ọkùnrin bá tiẹ̀ ti já kulẹ̀ tó ẹ̀mẹ́wàá ju kí wọ́n máa lọ sábà ọkùnrin tó máa fìyà jẹ wọ́n lọ. Ṣé ẹ rántí pé ọjọ́ 12 oṣù kẹta ọdún yìí ni Ayomikun ọmọ tí Tope Alabi bí fún ọkùnrin alágbàtà fíìmù tí orúkọ rẹ̀ ń jẹ́ Máyégún Adéoyè yìí ṣe ìgbéyàwó. Ṣùgbọ́n tí ọkùnrin yìí kò sí ní ìkàlẹ̀ láti ṣe ojúṣe gẹ́gẹ́ bí bàbá ìyàwó. Kódà níṣe lọ́pọ̀ èèyàn ń dá obìnrin olórin ẹ̀mí yìí lẹ́bi pé kí ló dé tí kò gba bàbá ọmọ rẹ̀ láàyè láti wà lórí ìjókòó lọ́jọ́ ayẹyẹ ìgbéyàwó ọmọ rẹ̀. Ohun táwọn mọ̀lẹ́bí ọkùnrin yìí sọ nígbà náà ni pé àwọn kì í ṣe abímọmáwò. Wọ́n ní àwọn gbìyànjú láti rí ọmọ yìí àti láti ṣe ìtọ́jú rẹ̀ gẹ́gẹ́ bí bàbá àti láti ní ìbáṣepọ̀ pẹ̀lú rẹ̀. Ṣùgbọ́n níṣe ni Tope Alabi ń gbé ọmọ náà sá fún àwọn. Bẹ́ẹ̀ ló gbin èso ìkorò sí ọmọ náà lọ́kàn nípa bàbá rẹ̀. Ní báyìí ọ̀pọ̀ àwọn tó ń bú Tope Alabi nígbà náà ló ti ń kí ikú ogun àjàyè. Táwọn míì sì ń gbà níyànjú pé kó má jẹ́ kí ìrírí tún da omi tútù sí i lọ́kàn. Àwọn kan tiẹ̀ ní ó dára bí Tope Alabi kò sì jẹ́ kí bàbá ọmọ rẹ̀ ìjókòó gẹ́gẹ́ bí bàbá ìyàwó lọ́jọ́ ìgbéyàwó ọmọ rẹ̀. Nítorí pé kò yẹ kó kórè níbi tí kò gbin irúgbìn sí. Gbọ́n níṣe làwọn míì ní àwọn ò lè dá ọkùnrin náà lẹ́jọ́ nítorí pé agbẹjọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni. Ó mà ṣe o, Sunkanmi Omobolanle sọ̀rọ̀ lórí àbúrò rẹ̀ fún ìgbà àkọ́kọ́. Ìyẹn Ayomikun tó jẹ́ ọmọ ọ̀kan ṣoṣo tí Péjú Ògúnmọ́lá bí tó jáde láyé láìpẹ́ yìí, èyí lohun tó sọ. Ọmọkùnrin kan ṣoṣo tó kù nínú ìdílé àgbà òṣèré ilẹ̀ wa Sunday Omobolanle tí òun náà jẹ́ òṣèré ni. Sunkanmi Omobolanle sọ̀rọ̀ nípa àbúrò rẹ̀ ọkùnrin tó jẹ́ ọmọ ọ̀kan ṣoṣo tí àgbà òṣèrébìnrin ilẹ̀ wa Péjú Ògúnmọ́lá bí tó jẹ́ Ọlọ́run nípè ní ọjọ́ 2 oṣù kẹsàn-án ọdún 2025 ni. Ayomikun Omobolanle fún ìgbà àkọ́kọ́. Sunkanmi kò sì jáde sọ̀rọ̀ nípa ọmọ bàbá rẹ̀ yìí nìkan o. Àwọn ọ̀rọ̀ tó kọ nípa àbúrò rẹ̀ yìí fi hàn pé wọ́n súnmọ́ ara wọn gidigidi nígbà tó wà láyé. Bẹ́ẹ̀ ni kì í ṣe àsọdùn rárá pé ọgbẹ́ ọkàn ńlá ni ikú ọmọkùnrin yìí jẹ́ fún un. Ọjọ́ 12 oṣù kẹwàá ọdún tá a wà yìí ni Sunkanmi gbé fọ́tò ìgbà kékeré òun àti àbúrò rẹ̀ tó ti dolóògbé yìí jáde sórí ìkànnì ayélujára rẹ̀ láti ṣe ìrántí rẹ̀ nítorí ọjọ́ yìí ni olóògbé Ayomikun Omobolanle yìí bá pé ọmọ ọdún 25 láyé. A ní ikú ò bá ja àgbà lọ́wọ́ àwọn òbí rẹ̀ lójijì ni. Bí Sunkanmi ṣe gbé àwòrán yìí jáde ló kọ àwọn ọ̀rọ̀ arò tó gbomi lójú ẹni sábẹ́ rẹ̀ báyìí pé àbúrò mi tòótọ́ níṣe ló dàbí ẹni pé òní tún rọ̀ sí i bí ẹni pé ìjìgàn rántí orúkọ rẹ̀. Ó sì ń gbọ́ ìró ohùn rẹ̀ ní àkókò ìdákẹ́rọ́rọ́. Bó ṣe máa ń rẹ́rìn músẹ́ tí wàá pè mí ní idán mi bí ẹni pé àwọn ọ̀rọ̀ méjì yìí lè bò mí lára láti jẹ́ kí ara mi mòoru lọ́nà tí kò sí ẹnikẹ́ni tó lè fún mi. Bí ọ̀run ṣe jèrè rẹ lọ́wọ́ wa ti yá jù ṣùgbọ́n mo dìrọ̀ mọ́ àwọn ẹ̀rín tó fi sílẹ̀, àwọn ìwà rere tó ní àti ìfẹ́ rẹ tó sì wà ní gbogbo kọ̀rọ̀ ọkàn mi. Ojú àbúrò lọ fún mi, apá kan ọkàn mi ló jẹ́. Ó sì jẹ́ ìmọ́lẹ̀ tí ikú pàápàá kò lè paná rẹ̀. Ní gbogbo ìgbà tí òòrùn bá ti ń ràn ni mo máa ń rántí bí ìmọ́lẹ̀ tiẹ̀ pàápàá ti mọ́lẹ̀ tó. Ní gbogbo àsìkò ìdákẹ́jẹ́ lóru ni mo máa ń pe orúkọ rẹ tí mo sì máa ń ní àlàáfíà. O kú oríire ọjọ́ ìbí rẹ lọ́run Olúwa níṣọlá mi. Orúkọ rẹ sì dàbí àdúrà àti pé ìrántí rẹ sì jẹ́ orin tí kò dákẹ́ tí mo máa ń gbọ́ sá. Máa sinmi lọ arákùnrin mi. Nígbà tí àwọn ìràwọ̀ bá ń tan ìmọ́lẹ̀ tó mọ́lẹ̀ díẹ̀ sí lálẹ́, mo máa ń mọ̀ pé ìwọ ló ń rẹ́rìn sí wa nísàlẹ̀ níbi tó sì ń pè mí ní idán mi. Báyìí ni Sunkanmi ṣe kọ àwọn ọ̀rọ̀ rẹ̀ yìí tó sì fi àmì ẹni tó ń sunkún tó mi ń dà lójú rẹ̀ sí. Tí kì í bá ṣe ti kú tó pa ojú ọ̀dọ́mọdé olórin náà dé lójijì ni. Ọjọ́ 12 oṣù kẹwàá ọdún tá a wà yìí ni ìbá pé ẹni ọdún 25 nílé ayé. Tí ẹ ò bá gbàgbé, ọjọ́ 2 oṣù kẹsàn-án ọdún tá a wà yìí láriwo gbòde kan pé Olúwa ní sọlá Olúwa sínú Ayomikun jáde láyé lẹ́yìn àìsàn ráńpẹ́. Bó tilẹ̀ jẹ́ pé gbogbo ipá tó wà ní ìkápá àwọn òbí rẹ̀ ni wọ́n sà láti fún un ní ìtọ́jú tó péye àti láti du ẹ̀mí rẹ̀. Ṣùgbọ́n síbẹ̀ náà ògùn náà kan ṣoṣo tí Péjú Ògúnmọ́lá gbé dání padà bọ́ sódò. Ikú padà já ọmọ rẹ̀ Ìgbà lọ́wọ́ rẹ̀. Ọ̀pọ̀ àwọn ọ̀rẹ́, olólùfẹ́ àti àwọn òṣèré ẹgbẹ́ Sunkanmi ni wọ́n ti ń bá a ṣe ìdárò àbúrò rẹ̀ yìí tí wọ́n ń kọ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ ìmúlọ́kànlé sí i tí wọ́n sì ń gbà ládùúrà fún pé kí Ọlọ́run tu mọ̀lẹ́bí wọn nínú. Èmi kọ́ ni mo kú o, ẹ yé ro kúrò mí. Ìyá Ìbejì ọmọ Aráyé lè fi gbéta lẹ́yìn tí àwọn èèyàn ṣe ìdárò rẹ̀ tí wọ́n lóun ló kú dípò ìyálé ọkọ tó jáde láyé láìpẹ́ yìí. Má fọ̀run yọ̀ mí, gbogbo wa là ń lọ ṣùgbọ́n téèyàn ò bá tí ì kú bàbá ẹnìkan ò lè gbé ni sin. Eléyìí ló dífá fún bí àgbà òṣèré ilẹ̀ wa Níkẹ́ Gbóyè tí àwọn èèyàn mọ̀ sí Ìyá Ìbejì ọmọ Aráyé lè ṣe ké gbàjarè síta lẹ́yìn tí ìròyìn ikú rẹ̀ gba orí ayélujára kan láti ọjọ́ Ìṣẹ́gun. Ìròyìn ikú Ìyá Ìbejì ọmọ Aráyé lè tó gbòde kan yìí kò sẹ́yìn ikú àgbà òṣèrébìnrin onítíátà míì ìyẹn ìyáálé ọ̀kan tí orúkọ rẹ̀ gangan jẹ́ Florence Ògúnbíyì tó jáde láyé lọ́jọ́ 13
oṣù kẹwàá ọdún tá a wà yìí. Ṣùgbọ́n ìyàlẹ́nu ńlá ló jẹ́ pé níṣe ni àwọn ẹ̀ka ìròyìn kan bẹ̀rẹ̀ sí ní kéde pé Ìyá Ìbejì ọmọ Aráyé lè ló jáde láyé. Kódà àwọn ẹ̀ka ìròyìn yìí tún gbé fọ́tò Ìyá Ìbejì nígbà tó ń ṣàìsàn lọ́wọ́ jáde láti fi kéde ikú rẹ̀ àti láti gbé ìròyìn wọn lẹ́sẹ̀. Kí ìròyìn òfegè yìí sì ti bẹ̀rẹ̀ sí ní tàn káàkiri orí ayélujára. Eléyìí ló jẹ́ kí iléeṣẹ́ akọ̀ròyìn BBC kàn sí Ìyá Ìbejì ọmọ Aráyé lè lórí fóònù láàárọ̀ ọjọ́rú ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹwàá ọdún tá a wà yìí, tí wọ́n sì bá àgbà òṣèré ìyá àti ọmọ rẹ̀ sọ̀rọ̀. Nígbà tí Ìyá Ìbejì ọmọ Aráyé lè ń bá iléeṣẹ́ akọ̀ròyìn sọ̀rọ̀, ó ní, gẹ́gẹ́ bí ẹ̀yin náà ṣe ń gbọ́ ohùn mi kétékété yìí, èmi ò kú o, mo wà láyé, mo wà nínú ilé mi ní Ìbàdàn. Ọ̀rẹ́ mi ni ìyáálé ọ̀kan, a sì jọ ṣiṣẹ́ tíátà papọ̀ ní agbègbè Ifọ̀ ní ìpínlẹ̀ Ògùn ló ń gbé, a sì ti jọ wà papọ̀ rí, òun sì ló ṣaláìsí báyìí. Èmi kọ́ ni mo kú o, ẹ bá mi sọ fún gbogbo èèyàn pé mo sì wà láàyè o. Báyìí ni Ìyá Ìbejì ọmọ Aráyé lè ṣe àlàyé fún àwọn akọ̀ròyìn yìí. Ṣùgbọ́n ìkéde ikú òṣèrébìnrin náà láì tí ikú rẹ̀ kò sẹ̀yìn àárẹ̀ tó ṣe lọ́dún díẹ̀ sẹ́yìn, èyí tó mú kó béèrè ìrànlọ́wọ́ látọwọ́ àwọn ará ìlú, tí olùṣọ́-àgùntàn Adémọ́lá tó ní ìjọ Àgbàlá Gabriel nílùú Ìbàdàn náà sì ṣe ìrànlọ́wọ́ ilé kan àti ṣọ́ọ̀bù fún ìyá yìí níbi tí yóò ti máa ta àwọn ọjà pẹ́pẹ́ẹ̀pẹ́. Nígbà tó ń kín ọ̀rọ̀ ìyá rẹ̀ lẹ́yìn nípa ìròyìn ikú tó jáde náà, Rónkẹ́ Gbóyè tó jẹ́ ọmọ Ìyá Ìbejì sọ pé àwọn èèyàn ti fẹ́ẹ̀ pe òun pa lórí fóònù. Nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní, ọ̀pọ̀ èèyàn ló ń pè mí láti béèrè pé ṣé lóòótọ́ ni màmá mi kú. Ó sì ń jẹ́ kí wọ́n mọ̀ pé màmá mi ò kú o, wọ́n wà láyé, wọ́n wà láàyè. Kódà wọ́n wà nílé wọn ní Ìbàdàn níbí. Ìyá ilé ọ̀kan tó kú jẹ́ ọ̀rẹ́ wọn tẹ́lẹ̀. Mo rántí pé a ti jọ gbé ilé kan ní Mẹ́ran nílùú Èkó. Àwọn àti Ìyá Ìbejì jọ ṣiṣẹ́ pọ̀ bí ẹgbẹ́ kan náà nígbà kan. Kódà nígbà tí Àgbàlá sí ilé fún Ìyá Ìbejì, ìyá ilé ọ̀kan wà níbí báyìí. Oṣù kan gbáko ni wọ́n lò níbí tí wọ́n fẹ́ rí Àgbàlá Gabriel bóyá wọn yóò lè rí ìrànlọ́wọ́ gbà. Gbọ́n wọn ò padà rí, ara wọn ò dẹ̀ yá. Nígbà tí mo rí pé wàhálà yẹn pọ̀ jù fún mi, mi ò lè máa tọ́jú wọn kí n tún máa tọ́jú ìyá mi ni mo wá ní kí wọ́n padà sílé wọn. Ẹ bá mi sọ fún gbogbo ọmọ Nàìjíríà pé Ìyá Ìbejì ọmọ Aráyé lè kọ́ ló kú o. Ó tilẹ̀ jẹ́ pé àwọn náà kò fi bẹ́ẹ̀ rántí nǹkan púpọ̀ mọ́, wọ́n sì wà láyé o. Báyìí ni Rónkẹ́ ọmọ Ìyá Ìbejì ọmọ Aráyé lè ṣe àlàyé lórí ọ̀rọ̀ ikú ìyá rẹ̀. Ó sì fìdí rẹ̀ múlẹ̀ pé ìròyìn òfegè lásán ni ìròyìn tó ń káàkiri nípa ìyá òun yìí. Ojúmọ́ ayọ̀, ojúmọ́ ìdùnnú, ojúmọ́ ìfọ̀kànbalẹ̀, ojú òní ń pọ́n yín o. Tọ́lójú owó ìpọ́n dàda kò sí epo ìtàyìn lórúkọ tá a mú sẹlẹ́dẹ̀ ìdárò ó ní ẹ̀ní fìnira ṣayé. Níbi tójúmọ́ ti mọ́, ibi tílẹ̀ ti ń sú, ibi tẹ́ ẹ ti ń sùn, ẹ̀ní jílé kú lọ́wọ́ o. Àdé ìdásọ ọ̀daràn ẹ̀ní ìdáràn ayé o. Orúkọ èmi tí mò ń sọ̀rọ̀ ni Aṣíwájú Ìyálóde ní ìlú Pàṣà. Mo jẹ́ Ìyálóde ní Ọ̀yọ́ State fún àwọn Àgbẹ̀kọ̀yà. Mo jẹ́ Ìyálájé Ọ̀yọ́ Empire, mo jẹ́ ìyá mọ̀kún àgbáyé, èmi náà nìyá gbogbo ní Ọ̀yọ́ Aláàfin. Ẹ kú ojúmọ́, ojúmọ́ ayọ̀, ojúmọ́ ire o. Ojú tó mọ yín lónìí ẹ̀ní jáde lékú lọ́wọ́. Mo wá pè wá sákìyèsí pé ewé ń bẹ o fẹ́ni tó bá mọ̀ ọ́n lò. Gbogbo ohun tí ń ṣẹlẹ̀ káàkiri àgbáyé, nǹkan pọ̀ lóríṣiríṣi tí ń ṣẹlẹ̀. Àìsàn oríṣiríṣi ló káyé táwọn èbó ń fún lóko. Ó sì ní táwa náà ń pè nígbà wáṣẹ̀. Kó tó di ogun pé bí èèyàn bá fẹsẹ̀ kọ tí ò tètè san, ẹ bá ti gbé e dé kíní èbó ti fún lóko tí ọmọ jẹ́. Mo wá fún àwọn oríṣiríṣi àrùn, fi mí pamọ́ kí n pọ́ lóko tárùn jẹ́, tú mi ilẹ̀ kí n gbọ́ là lóko ìdàkejì rẹ̀. Kò sí ní tí ò sóògùn rẹ̀ o, kò sì sí ní tí ò sí ìwòsàn fún, àfi téèyàn bá fira rẹ̀ pamọ́. Ṣé ẹ rí eléyìí? Ìfúnpá gíga, hypertension òun ní ṣiṣẹ́ fún. Wọ́n ní ìwọ wà lórí oògùn kan máa lò lọ, èyí èsè lò lọ. Tó o bá ti lé lókè yìí kan tán, ò tún gbúrò rẹ̀ mọ́ láyé. O ti bọ́nú àìsàn mu. Ṣé ẹ rí eléyìí ti ṣúgà rèé? Ṣúgà ní dà mí láàmú. Wọ́n ní mọ́ gba abẹ́rẹ́, wọ́n ní mọ́ gbòògùn. Tó o bá ti lò ó, ò lo nǹkan kan mí lẹ́yìn rẹ̀ mọ́. O ti bọ́nú àìsàn, ike kan yìí náà ni ó ṣe wòsàn fún ọ. Kì í ṣe pé máa lò lọ kọ́, oògùn rẹ kọ́ lóògùn máa lò lọ. Ṣé wá rí eléyìí? Nǹkan sọ kúlúkúlú lágbo ara mi, nǹkan rìn káàkiri ara mi, àtẹ́lẹsẹ̀ ń ta mí, orí mi ń gbáyé, ọfà ni o. Oògùn rẹ̀ rèé o. Oògùn ẹ̀ rèé. Tó o bá ti rà á, oríṣi mẹ́ta ni ó lọ́sẹ̀, ó ní gbẹ́rẹ́, ó ní para. Tó o bá ti rà á, o tún gbúrò kankan mọ́. Ọfà burúkú, àìsàn burúkú yóò jáde kúrò lára rẹ̀. Ògùn ológun èpè elépè ọ̀rọ̀ ọlọ́rẹ kò ní í jà ní o. Ṣé ẹ wá rí eléyìí? Oògùn fẹ́ṣàn ni. O ti lárùn tipẹ́, kíní kan àìsàn kan ń bẹ lára mi, kíní kan ń dìkú dúrú, nǹkan kan ń ṣe, mò ń ṣe nǹkan oṣù,
kò lọ déédéé wọ ọmọkùnrin nǹkan kan ń ti ọ́ abẹ́ kọpọ̀n ń ro mí kíní kan ń ṣe mí ìfẹ́sàn tó ti pẹ́ lára tí ìfẹ́sàn bá sì pẹ́ lára fóbìnrin a máa dìjú nǹkan ìfẹ́sàn lélẹ́yìí o ẹ wá jẹ́ ń fún yín ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní 08059856632 lẹ́ẹ̀kan sí 08059856632 orúkọ mi ní ìyálóde aṣíwájú ìyálóde ìpàṣà ìyálóde àgbẹ̀kọ̀yà fún Ọ̀yọ́ state àyọ̀kẹ́ olórìṣà aṣíwájú ìyálóde àdúrà yín ó gbà ó mo wà ní Ọ̀yọ́ Aláàfin kò sí gbogbo ibi tó o bá ti ń bọ̀ láti gbogbo àgbáyé tó o bá ti dé Ọ̀yọ́ gangan bọ́ọ̀lẹ̀ lówódé lọ́yọ̀ọ́ kó o gbé ọ̀kadà pé òun lọ ilé ìyá gbogbo lọ́yàgbẹ́ bọ́ ọ̀rọ̀ ọmọ ọdún mẹ́rin yóò mú ọ dọ́dọ̀ mi ẹ̀ ní fìnira ṣayé o àdúrà yín ó gbà ó.